Atukọ̀ ọjọ́ mẹ́ta kan gbogbo lólùfẹ́ ètò Tajudeen Ajani ojú ẹlẹ́gbà káàkiri gbogbo àgbáńlá ayé. Abala àdìtú la wà gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹni náà mọ̀ wípé tí ọlọ́gbọ́n bá rọ bí ọgbọ́n lọ́wọ́, àmọ́ pẹ́ kọ́gbọ́n tó ṣe é bí. Támẹ̀rù bá wà lórí ọ̀rọ̀ àti sọ̀rọ̀ lè má rọrùn rárá. Torí tẹ́rù bá dáni níjàkadì, ojú tọlọ́pọlọ́nu, ìrònú ló sì yẹ kó borí èrò. Àlọ́ àpamọ̀ lágbéyẹ̀wò lọ́tẹ̀ yìí. Lóòótọ́ oríṣi àlọ́ méjì ló wà, àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè. Táwọn bàbá wa bá tó kọ alẹ́ dé, tẹ́ bá ti wá tó dáa jẹ tán, tẹ́mu tó dáa bá ń bẹ nínú ahá, àwọn èwe á wá jókòó yí wọn po, wọn máa gbọ́ àlọ́ lóníranran bí àlọ́ àpamọ̀ tàbí àlọ́ àpagbè. Ṣùgbọ́n àlọ́ àpamọ̀ ní kẹjẹ ká gbéyẹ̀wò lẹ́nu. Onígbà àkókò lórí, onígbèje gẹ̀gẹ̀ lọ́rùn, ó tún wá ń gbàdúrà yìí pé káìsàn kankan mọ́ ṣe òun. Tá a mọ̀ o, ìtumọ̀ rẹ̀ ní ọ̀pọ̀ òyìnbó tàbí ìbẹ́pẹ. Ẹ ká tún gbà àlọ́ kejì yẹ̀wò. Ìyárúgúdú owó ẹ̀wù rin. Tá a mọ̀ o, èkùrọ́ ni o. Ẹ̀rí pé tá a bá fẹ́ èkùrọ́, ó lágbọ́n tá a bá la òkúta mọ́, kò ní fọ́. Àlọ́ kẹta, igi tútù ògbé gbígbẹ pọ̀n. Ta ló mọ̀? Ẹ mọ̀ ọ̀dà náà, èékánná ọwọ́ tàbí èékánná ẹsẹ̀ ni o. Àlọ́ àpamọ̀ la gbéyẹ̀wò yìí, ìpàdé tó di ọjọ́ míì, ọjọ́ rẹ̀.